ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ́rí adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dúró láíláí bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láíláí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ dídí wákàtí ọ̀wọ̀ yìí bàbá tó mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní àyìn àgbéga bàbá gbọ́ ọpẹ́ wa ohun olúwa rèé láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp èyí tó máa wá sí ohun mẹ́wòmáwòrán wa èyí tí a ti ń wò yìí láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ yẹn ní orúkọ jésù mọ̀mọ́ bàbá ẹ ò ní gbèrè tìjú gbogbo àwọn atọ́kùn lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní orúkọ jésù ẹ ò ní gbèrè tìjú àti àwọn afẹ́nifẹ́re lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà mo gbàdúrà fún yín pé lórúkọ jésù ẹ ò ní gbèrè tìjú ohun olúwa náà rèé láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe èyí tó ń wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí ọlọ́run májẹ̀mú yóò mú wa délé láyọ̀ ọkàn ayé ò balẹ̀ ohun olúwa ìjọ mẹ́jọ mẹ́jọ ló máa ń wá sí móhùnmáwòrán wa bá a ṣe ń wò mí yìí lórúkọ jésù ní ìjọ mẹ́jọ a ò ní dòkú kódà ní fẹ́ dòkú ọlọ́run májẹ̀mú yóò dì wá mú bóyá ní ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì fún ìdí kan ẹ pè ìyá àdúrà náà ìyá àdúrà ẹ̀rí abániṣe jp ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 070 57 84 23 11 ó wá ń wá láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ìjọ ìṣẹ́gun tèmi ilẹ̀ àánú kérúbù àti séráfù church ni orúkọ jésù àwọn onídẹ́ni ìtànù ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù àgbàrá ga jésù ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá tó ṣètànù ẹ̀dùn lẹ́lẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa lájẹjẹ di wákàtí ọ̀rọ̀ òjá dòkú òjẹ́ wà ládàmú òjẹ́ kó ṣẹlẹ̀ sí wa adúpẹ́ pò dá wa sí tẹ̀bí tará tọmọ tọkọ tójúlówó ọmọ òjẹ́ káyọ̀ sọnù wàhálà ìdààmú òjẹ́ kó ṣẹlẹ̀ sínú ayé wa bàbá ìyìn àgbẹ̀ ọ̀gá jésù olúwa wa àmín 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 lórúkọ jésù mo fẹ́ kí ẹ bá wa pé gbogbo àwọn ènìyàn kẹ́ bá mi share ètò ti ọ̀sán yìí tó ṣe iyebíye ẹ̀mí ọlọ́run ní tí a bá ń share rẹ̀ ká share rẹ̀ fún èèyàn méje ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wá wo ẹnì kínní tí a bá share rẹ̀ fún ìràwọ̀ méje la ní ẹ wá wọ tan 7 ẹ wo ohun tí ọlọ́run máa ṣe sínú ayé wa orúkọ jésù ògo tí náà yóò tàn ẹ bá mi share rẹ̀ fún èèyàn méje méje ní ọ̀tọ̀ọ̀tọ̀ orúkọ jésù olúwa yóò wà pẹ̀lú wa yóò dì wá mú jésù olúwa wa àmín àmín lórúkọ jésù mo sọ pé tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ètò ohun olúwa yìí ká máa ṣe kíni ká máa gbé bíbélì wa torí inú bíbélì la ti ń lọ tá a ti lọ ń sọ ọ̀rọ̀ ọlọ́run náà ẹ̀rí bíbélì pé púpọ̀ tèmi lèmi ti gbé yìí tí yín ń kọ́ ẹ jẹ́ ká gbé bíbélì wa ṣe rí ọ̀rọ̀ ọlọ́run ó ṣe iyebíye púpọ̀ jù ohun tí ẹ bá tún ọ̀nà kan lénìí ní ọ̀rọ̀ ẹsẹ̀ kan nígbà tẹ́ bá tún ọ̀rọ̀ nǹkan tẹ́ bá tún nǹkan ẹ̀ á tún tú sí ọ̀nà mìíràn ni bíbélì pé gan ó ṣe iyebíye ogún ayérayé dẹ̀ ni ọmọ tó bá ti jogún ẹ̀
ó ti jẹ ogún ohun gbogbo nìyẹn. Bíbélì ìgbé ayérayé, ẹni tó bá ti jogún ẹ̀ tó kúnú ẹ̀ tó ń gbénú ẹ̀ ní òtítọ́ àti òdodo. Ẹ jẹ́ mọ̀ pé bí àwọn èèyàn kan bá ṣe páyà tí wọ́n ń ṣe kíní yóò ní wọ́n gbẹnu wọn lọ nítorí pé kíni ẹni tó ń gbénú òun ju ẹni tó ń gbé inú ayé lọ. Torí Bíbélì yẹn kò sí tí ò lè fi kọ̀máàdì pé tí mo fẹ́ rí Ọlọ́run ó ń bẹ láti máa tú ní gbogbo ìgbà. Lórúkọ Jésù àwọn onídẹ́ni ìtanu. Ohun Olúwa tí mo fẹ́ ká lọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sán yìí, ètò ọ̀sán yìí ó ní agbára. A rí pé lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà níbí ohun méjì ló ń fi dùgbẹ̀dùgbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àkọ́kọ́ wọ́n pè kan ní àyájọ́ àwọn olólùfẹ́. Tí a bá fi hàn gan sọ ọ̀rọ̀ Ọlọ́run gan, a ó rí tú nínú Bíbélì wa. Ṣé a ní ìfẹ́ ara wa? Ǹjẹ́ ìfẹ́ gbilẹ̀ ní ọkàn àyà wa? Ó ti ẹ̀dá ohun tá a fẹ́ sọ ní ọ̀sán yìí pẹ̀lú àyájọ́ tèní. Ó dára gan ni nítorí pé kíni ó ṣe iyebíye pẹ̀lú àyájọ́ ohun tí wọ́n ṣe lọ́wọ́ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ sì ni a ó rí ní Nàìjíríà pé ọ̀rọ̀ àwọn olóṣèlú lọ lọ́wọ́lọ́wọ́ gan. Mọ́mì dádì gbogbo àwọn tá a jẹ́ ikọ̀ àti ìdíjú a tún fi gbàdúrà lọ́sàn-án yìí torí àwọn ò fẹ́ rògbòdìyàn ní orílẹ̀-èdè wa, a ò dẹ̀ fẹ́ ìtàjẹ̀ sílẹ̀. Ọ̀hún pé Ọlọ́run májẹ̀mú yóò tìka lára ìrìn kọjá. Gbogbo ẹni tó jẹ́ ìfẹ́ Ọlọ́run alààyè òun ni yóò yàn fún wa. A ò ní rí ìtàjẹ̀ sílẹ̀. Wàhálà ìdààmú kò dẹ̀ ní ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ọlọ́run á bá wa di Nàìjíríà mú torí Jerusalem ti wà nìyẹn. Jerusalem ti wà ní gbogbo àwọn tá a bá dẹ̀ ń gbàdúrà fún Jerusalem ti wà. Wọ́n ní kò tí a tó ń gbàdúrà fún Jerusalem tó ń wá rere rẹ̀, òun náà yóò ṣe kíni, àwọn náà yóò ṣe rere. Jerusalem ti wà nìyẹn. Lórúkọ Jésù a ó ṣe rere níbẹ̀, a ò ní bá ìdìbò yẹn lọ. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Ohun tí mo fẹ́ ká tú ní ọ̀sán yìí pẹ̀lú tí ṣe àyájọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, òní ní ọjọ́ 14 nínú oṣù kejì. Mọ́mì dádì, ṣé ìfẹ́ ọmọnìkejì rẹ ti gbilẹ̀ ní ọkàn àyà rẹ? Ǹjẹ́ bí ìwọ àti ọmọnìkejì ẹ ṣe ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ àlàáfíà tẹ́ ń fẹnu kọra yín lẹ́nu yẹn, ṣé bẹ́ẹ̀ ló fẹ́ dénú? Mo béèrè ní dádì mọ́mì, ṣé bẹ́ẹ̀ la fẹ́ dénú? Ṣé bẹ́ẹ̀ la ṣe ń wá ìlọsíwájú fún un tá ò wá ìpalára fún un? Mo fẹ́ ká lọ nínú ìwé Matthew ní ọ̀sán yìí. Ìwé Matthew 27 ni mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí. Ó jẹ mọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà káàkiri àgbáláyé gan pàápàá. Lọ́wọ́lọ́wọ́ káàkiri àgbáláyé ni tí mo fẹ́ sọ yìí ló jẹ mọ́ ní ọ̀sán yìí. Ẹ bá mi lọ wú sí ìwé Matthew 27 ni mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí. Mọ́mì dádì, Júdásì jẹ́ ẹni tó súnmọ́ Jésù dáadáa ní ibẹ̀. Ọ̀rọ̀ Júdásì ni mo fẹ́ sọ ní ibẹ̀. Mọ́mì dádì, Júdásì jẹ́ ẹni tó súnmọ́ Jésù gangan. Dádì mọ́mì, bá a bá fẹ́ tiẹ̀ sọ dáadáa ni ó dàbí ó jẹ́ ọwọ́ ọ̀tún Jésù gan. Ní ẹni tí Jésù fi ọkàn tán, ní ẹni tí Jésù máa ṣe kíni tó máa bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Dádì mọ́mì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun gan ló tún padà fi Jésù wọ̀n lẹ́ni tó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ń bùkún fún àwọn tí ò ní àti àwọn tó ní àìlera láti jẹ́ pé kí wọ́n ní ìlera tó péye. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ mọ́mì dádì, Jésù bó ṣe ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yẹn tó, nítorí owó fàdákà, nítorí ọrọ̀ ayé tí yóò tán, ìránṣẹ́ lẹ́ni tó kọ́kọ́ fi ìlọ́lẹ̀ láti máa pa okùn so. Gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí tó ti wà ní àtètèkọ́ṣe ní ọjọ́ tó ti pẹ́, ní ìgbà tó ti pẹ́, nígbà tí Ọlọ́run ti dá ayé ni ló ti wà, tó sì ti dá àwọn ènìyàn síbẹ̀ tí wọ́n ti ń bí ìsun àti ìwàlẹ̀. Ìyẹn ni pé wọ́n ti ń bí ọkùnrin, wọ́n ti ń bí obìnrin. Ní ayé Jésù náà ni gbogbo àwọn ìṣẹ̀dá méjèèjì ti wà, lọ́kùnrin àti obìnrin ti wà nínú ayé. Bí Jésù ṣe wà yẹn tí ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó sì ń ṣe ohun tó tọ́ lójú gbogbo àwọn ènìyàn, ṣùgbọ́n ó ṣe ohun tó tọ́ lójú àwọn ènìyàn kan,
ó sì ń ṣe tí ò tọ́ lójú àwọn ènìyàn kan torí pé kí ni wọ́n ti ru ọ̀rọ̀ ẹ lọ sí ọ̀nà ibòmíràn nítorí àbẹ̀tẹ́lẹ̀, nítorí owó ṣé owó ò mọ ba inú ayé ọ̀ngàn jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí? mò ń béèrè ní mọ́mì dádì, ṣé owó ọ̀hún ṣé ò mọ ba ilé ayé ọ̀hún jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí? ṣé kò mọ mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé àwọn kan? ṣé owó yìí ò mọ mú ìfàsẹ́yìn bá ìrìn àjò àwọn mìíràn? ṣé owó yìí ò ti mọ mú ìtàjẹ̀sílẹ̀ lọ́wọ́? ṣé èmi àti yín àti máa ro ọrọ̀ ayé lájẹ́ pé bí ọba ṣe é ṣe màá yà wọ́ ọ̀nà kan ni? àwọn mìíràn máa ní bẹ́yàn bá jẹ ènìyàn báyìí kò lè jẹ́ èèyàn tó jẹ irinṣẹ́ tó so máa pọ̀ bí iyebíye. àwọn ènìyàn tí ó fi tẹ̀ kó o tó wọ ibi tó o fẹ́ wọ nì àìmọye ènìyàn ló so mọ́ ẹ̀mí kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni Júdásì ò ṣe ròyìn, ó ro ti owó tí ò tún lè ná. ẹ jẹ́ ká lọ wòwe Matthew 27 ẹ jáwọ́ ló ti 3 to 10 rẹ̀, ọ̀rọ̀ yìí wà níbẹ̀. mọ́mí ẹ jẹ́ ká kà á, ẹ jẹ́ ká wò ó. ṣùgbọ́n bó ṣe gbowó èyí tán, torí pé wọ́n ti mú Jésù, wọ́n sì ti jẹ́ níyà, wọ́n ti ń fi ìyà tí ò yẹ fún ìrìnàjò rẹ̀ wọ́n ti fi ń jẹ. òun náà tún padà lọ, ó padà lọ bá àwọn ìjòyè, ó padà lọ bá wọn nínú tẹ́ḿpìlì. ó ní wọ́n gba owó wọn torí pé kí ni òun ní ìdálẹ́bi nínú ọkàn pé òun fẹ́ ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. mò ń sọ̀rọ̀ ní ìgbà àkọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ pé ṣé ìfẹ́ yẹn ṣó jinlẹ̀ ni? ǹjẹ́ ìfẹ́ ọkàn rẹ̀ jinlẹ̀ rí kó tó lè ṣe èyí mọ́mì dádì? bí Jésù ṣe súnmọ́ bó ṣe súnmọ́ tó, ṣùgbọ́n Júdásì sọ pé ọmọ ègbé ni òun. ó sì ṣe kíni? ó torí owó fàdákà ó sì fa ẹni tí ò ṣẹ̀, ó jẹ́ wọn tẹ ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. mọ́mì dádì ṣé kò sì wà nínú ayé títí di ìsinyìí ni? ṣé a fẹ́ sọ pé kò sí nínú ayé náà lọ́wọ́lọ́wọ́? nípa dèjìtẹ̀ ohun tí a ó jẹ́ la fẹ́ bà ohun tá a fẹ́ jẹ jẹ́, àti ohun tá a fẹ́ jẹ sí ẹnu wa a sì fi ń bà ohun tá a máa jẹ́ a sì fi ń bà jẹ́. mọ́mì dádì, ǹjẹ́ ìfẹ́ ìjìnlẹ̀ ń bẹ nínú ọkàn Júdásì ni? tó bá ń bẹ nínú ọkàn rẹ̀ ṣó yẹ kó fa Jésù lélẹ̀ ni? lẹ́ni tó jẹ́ ọwọ́ ọ̀tún Jésù Kristi, lẹ́ni tó jẹ́ ọwọ́ ọ̀tún rẹ̀, tó jẹ́ pé bí a bá fẹ́ rí Jésù a gbọ́dọ̀ rí Júdásì ní ẹ̀gbẹ́ rẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun gan padà ronú pìwàdà, ó rí pé tó ń ṣe yóò tọ́. mọ́mì ṣó bá mọ́? mo ń bèrè ní dádì, ṣé ọ̀rọ̀ yìí bá mọ́? ó bínú kó owó yìí lọ ní tòótọ́, ó bínú lọ kó fún àwọn ìjòyè yìí. ṣùgbọ́n wòólì Jeremáyà wá dáhùn pé owó yìí bó ṣe bínú dà á sílẹ̀, má jẹ́ ká fi ṣe kíni, torí owó ẹ̀jẹ̀ ni. wòlíì ká dìde láàrin wọn pé torí owó yìí owó ẹ̀jẹ̀ ni, ẹ má jẹ́ ká ṣe kíni, ẹ má jẹ́ ká dà á pọ̀ mọ́ owó ìtàdà má àpótí ní ilé Olúwa. torí wọ́n mọ̀ pé owó tí àwọn gbà ní tí àwọn ti ṣe kíni, owó ẹ̀jẹ̀ nítorí pé kíni àwọn ti gba ẹ̀mí ènìyàn, àwọn sì ti gba, àwọn kó fún ènìyàn ní láti gbà ní pé kó fún ènìyàn táwọn fẹ́ pa nípa àyà lélẹ̀. lórúkọ Jésù ọ̀tá ò ní pa wá nípa àyà. mọ́mí ẹ ṣàmì dáadáa, dádì mi ṣàmì. jẹ́jẹ́ mi mo jókòó kí ṣọ̀rọ̀ nú ayé tá a wà yìí, èmi ò kú lé yín, ẹ má wulẹ̀ lé mi kí ṣọ̀rọ̀ nú ayé tá a wà yìí. lórúkọ Jésù gbogbo ọ̀tá ìdílé àti ọ̀tá abínimọ́ àti ọ̀tá tá a mọ̀ ṣùgbọ́n tó faraṣe ṣùgbọ́n tó ń gbókùnkùn ta ìfàṣẹ mọ́lẹ̀ wa, lórúkọ Jésù wọ́n fi ọwọ́ ara wọn ṣera wọn ni. Jésù náà kù ti rí, yóò ti mọ̀ nítorí pé ẹni ẹ̀mí mímọ́ ni. ṣùgbọ́n kò lè sí tó lè ṣe àfi kí àkókò ń kó wá, àfi kí ìgbà àti àkókò nì kó dé. mọ́mì dádì, lórúkọ Jésù wọn ò ní tẹ ẹ̀jẹ̀ wa mọ́lẹ̀ kọjá lọ ṣe ògo mìíràn. dádì, síbẹ̀síbẹ̀ bó ṣe bínú gbé owó ìgbà inú tẹ́ḿpìlì lọ, àwọn yìí ò gbà lọ́wọ́ ẹ̀, ó
ó bínú fọdànù kò tún lè ná owó náà, kò lè ná torí ẹ̀mí rẹ̀ ń dá lẹ́bi wípé ó ti ṣiṣẹ́ ibi pẹ̀lú ẹni tí ò yẹ kó fà sílẹ̀. Ó bínú dowó ni wọ́n wá ní kò sí ní ta fẹ́ fowó ṣe ju pé ká ṣe kí ni o, ká lọ fi ra ilẹ̀ ìsìnkú àwọn àjòjì ni. Tẹ́lẹ̀pẹ́ táwọn àjòjì bá ti kú nílùú àwọn, àti fi sọ pé wọn kì í ṣe ara wa, tó jẹ́ pé wọ́n ti jẹ́ àjòjì, wọ́n kú sí ìlú wọn yẹn, wọ́n lọ sin sí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tí wọ́n jẹ́ pé wọ́n ti gbẹ̀mí ènìyàn nítorí rẹ̀. Mọ́mí ẹ jẹ́ á gbàdúrà. Ṣé ìfẹ́ òtítọ́ ǹjọ́ sì ń bẹ dìsìn yìí? Ṣé ẹni tẹ́ ẹ ní ìfẹ́ ǹjẹ́ kò ro láburú mọ́ ìrìn àjò yín? Ǹjẹ́ gbogbo ìgbà kó ń wá ìfàsẹ́yìn bá ìrìn àjò yín? Mọ́mí, Ọlọ́run á gbé yín jẹ rí. Dádì mi, mo lọ́lọ́run á gbé yín jẹ rí. Ọ̀tá àkọ́kọ́ tó farasin tó ń lépa ayé yín káàkiri yẹn, torí ló wọ́n mú ikú òjijì wọ inú ayé yín, torí ikú òjijì ló mú wọ inú ayé Jésù, torí fífàkalẹ̀ tó fà fún àwọn ọ̀tá. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Èmi ọba tó pọ̀ ní ipá àti agbára, tálẹ́ ẹni tí mi ò lépa rẹ̀ tó ń lépa ayé mi. Ọlọ́run májẹ̀mú yá dá lẹ́bi lónìí, gbé gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú gbogbo ẹni tí wọn ò lépa rẹ̀ tó ń lépa ayé mi, ní orúkọ Jésù Olúwa dá lẹ́bi. Bàbá dá lẹ́bi, ọmọ dá lẹ́bi, ẹ̀mí mọ́ dá lẹ́bi. Gbogbo agbára tó lè lóhun ó lò lé ìrìn àjò ayé mi lórí, ní orúkọ Jésù ó yá jí ó gbèrè tìjú. Bàbá jí ó gbèrè tìjú, ọmọ jí ó gbèrè tìjú, ẹ̀mí mọ́ jí ó gbèrè tìjú, lórí ìrìn àjò ayé mi jí ó gbèrè tìjú. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìwé Jákọ́bù 4:7. Ẹ rí, tí a bá súnmọ́ Ọlọ́run dáadáa, kò sí tí ẹlẹ́ran á lè ṣe fún wa. Ṣùgbọ́n torí pé ẹni yìí ó gbà fún èṣù bà iṣẹ́ tiẹ̀ náà jẹ́. Wọ́n mọ̀ pé bó ṣe bàjẹ́ gbogbo àwọn ọ̀ràn rẹ̀, wọ́n mọ̀ pé iṣẹ́ èṣù àti etí tóun náà là fún èṣù lájẹ́ pé kéṣù bá sọ̀rọ̀ pé lọ mú un lọ fọ ọ̀gá rẹ̀ lélẹ̀. Láíláí ni wọ́n mọ̀ tọ́ka sí ìran rẹ̀ wípé ìran tó fa kíni, tó fa Jésù lélẹ̀ rèé, tí í ṣe ìran Júdásì. Ṣé bí ìyá kan ló bí, bàbá kan ló máa bí, kódà kò lè dùn nìkan ni wọ́n bí, títí ayé ni wọ́n máa sọ ìtàn ìdílé wọn. Àfi ká kọjú ìjà sí èṣù kí èṣù kó má bàa ba ayé wa jẹ́. Ìwé Jákọ́bù 4:7. A gbọ́dọ̀ gbà fún èṣù láti ba iṣẹ́ wa jẹ́. Èṣù máa ba iṣẹ́ ẹ̀jẹ̀ níwájú àwọn ìránṣẹ́ Ọlọ́run ni. Nítorí pé kí ni, Júdásì náà òun gan ṣetán, ó kábàámọ̀ wípé kò yẹ kó ṣe èyí. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ọba májẹ̀mú gbà mí, Jésù gbà mí lọ́wọ́ ẹni tí mi ò lépa rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi, tó lóun ò ní gbóhun ò ní gbà. Àbí tó ń bá sí ayé mi dé pẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò, Ọlọ́run já ayé mi gbà kúrò lọ́wọ́ rẹ̀. Gbogbo mọ́nítọ́rìn tó fi mọ́nítọ̀ ìrìn àjò ayé mi, Ọlọ́run sọ di asán ní wákàtí ọ̀wọ́. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹni tí wọn ò lépa rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi, tó ń lépa ayé yín, tó ń lépa ayé àwọn ọmọ yín, tó ń lépa ayé ọmọ àbí ọkọ ọmọ yín, àbí ayé ọmọ ní wákàtí ọ̀wọ́ yìí, Ọlọ́run májẹ̀mú yá kó dójú tì í. Ọba tó pọ̀ ní ipá àti agbára yá kó dójú tì í. Gbogbo ẹ̀mí tó fi mọ́nítọ̀ ìrìn àjò ayé yín yẹn, lónìí ní orúkọ Jésù ó yá kó di asán. Ọlọ́run májẹ̀mú kó jí ó di òfo. Ọba àwọn ọba kó jí ó di asán, kó gbèrè tìjú lórí ayé yín. Gbogbo ẹni tẹ́ ẹ̀ lépa rẹ̀ fún ibi ṣùgbọ́n tó lè máa sáré ayé yín fún ibi, tó lè máa lépa ayé yín fún ibi yẹn láti fa ikú òjijì wọnú ayé yín, lónìí ní orúkọ Jésù Ọlọ́run kó tẹ orí rẹ̀ ba. Gbogbo agbára téèyàn wá tì nínú Ọlọ́run téèyàn ò rí, ọ̀tá ìdílé ni tàbí ọ̀tá ilé bàbá àbí tilé ìyá, ní orúkọ Jésù ọ̀tá ò ní fi borí yín. Nítorí pé kí ni, àwọn ogun kan wà tó jẹ́ wípé tí a bá pe Ọlọ́run sí yóò máa wòyàn títí tógun máa fi borí èèyàn ni. Bẹ́ẹ̀ ni mo sọ, tá a bá pè sí àwọn ìyá wa máa ń sọ pálápàá dúpẹ́ ni, awòsùn bá tèèyàn jẹ́ yóò máa wòyàn ni. Àwọn lápè sínú ayé wa ní ọ̀sán yìí, Ọlọ́run gbà mí,
gbogbo ẹni tí wọn ò lépa ayé rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi, gbogbo ẹni tí wọn ò mọ́nítọ̀ ìrìn àjò rẹ̀ ṣùgbọ́n tó ń mọ́nítọ̀ ìrìn àjò ayé mi, tó lóun ò ní gbòun ò ní gbàṣẹ lónìí ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú ó yá gbàgbára lọ́wọ́ rẹ̀, gbogbo tó fi ṣagbára gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹni tí wọn ò lépa rẹ̀, Júdásì lépa Jésù títí tó fi ba ayé ẹ̀ jẹ́ ni. Júdásì ó lépa Jésù títí tó fi fà lé èèyàn bí lọ́wọ́. Ọlọ́run gbà mí, gbogbo èèyàn bí mọ́jú ó máa ayé mi, gbogbo àwọn agbókùnkùn tá a fà sí ìmọ́lẹ̀ tí máa ń lépa ògo ayé ènìyàn, torí bí Jésù ṣe lógo tó àgbà Júdásì gbẹ̀mí ẹ̀ tó rọ́ fà lọ́wọ́ àwọn èèyàn tí ó pàdánù ni. Ọlọ́run jẹ́ ayé mi gbà ní ọ̀sán yìí, gbogbo ọkàn tí ń lépa ayé mi, tó ń lépa ayé yín mọ́mì dádì, ó ṣe dandan, ó ṣe pàtàkì kọ́lọ́run kó gbàgbára lọ́wọ́ rẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹni tẹ́ ẹ̀ lépa ayé rẹ̀, tó ń lépa ayé yín fún ibi, tó lóhun ò ní gbòun ò ní gbà, mọ́mì dádì ní orúkọ Jésù Olúwa yóò gbàgbára lọ́wọ́ rẹ̀. Ẹ pè sínú ayé yín, Ọlọ́run wá sínú ayé mi ní ọ̀sán yìí. Mọ́mì dádì ẹ jẹ́ á pe Jésù sínú ayé wa, Ọlọ́run wá sínú ayé mi ní ọ̀sán yìí. Gbogbo ẹ̀mí tó ń lépa ògo mi, tó ń lépa ìṣerere mi, tó ń lépa ìtẹ̀síwájú ògo mi, tó wá lóhun ò ní gbòun ò ní gbà, ọpẹ́ àgbọn bá pin ẹ̀mí mi ni òun tó lè gbà. Ọlọ́run jẹ́ ayé mi gbà kúrò lọ́wọ́ rẹ̀ ní ọ̀sán yìí. Olúwa mo pè ọ́ sínú ayé mi, ó yá wá sínú ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Olúwa kó wá sínú ayé yín. Mọ́mì Olúwa yóò wá sínú ayé yín. Gbogbo agbára tí ò rí inú Ọlọ́run alààyè dúró sí, èyí tí ò rí inú Ọlọ́run alààyè dúró sí tí ọ̀tá ń lò lé ayé yín lórí yẹn, ní orúkọ Jésù ó yá kó gbèrè tìjú. Gbogbo agbára kágbára èyí tí Ọlọ́run ò lè gbà láàyè nínú ayé yín yẹn, ṣùgbọ́n tí àwọn ènìyàn ẹbí fi ń da ayé yín láàmú, lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó gbàgbára lọ́wọ́ wọn. Gbogbo agbára tí ò lè sọ̀rọ̀ ògo Ọlọ́run, èyí tó fi ń fòòró ìṣẹ̀dá àti ìṣerere yín, ní wákàtí Olúwa kó já ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ọlọ́run májẹ̀mú ó yá kó gba àyè sínú ayé yín débi pé ọ̀tá ò ní rágbára ń bẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ tún sọ fọ́lọ́run, tá a bá wo ẹsẹ̀ Bíbélì dáadáa, ìwé Matthew 27 ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀, 3-7, ìwé Matthew 27 3-10, ìwé Matthew 27 3-10 ni mo ti sọ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí a fi ń gbàdúrà ní ọ̀sán yìí. Ọ̀rọ̀ Júdásì bó ṣe ṣe kí ni, bó ṣe fa Jésù lélẹ̀, ṣùgbọ́n owó fàdákà rẹ̀ tó gbà, owó tí wọ́n ní wọ́n fún wọn gbówó iṣẹ́ rẹ̀ fún torí àdéhùn ni. Tí wọ́n bá ti fà lé wa lọ́wọ́, wọ́n fi yòókù lé wa lọ́wọ́, ṣùgbọ́n owó fàdákà tó fẹ́ gbàrẹ́ gbà á. Ṣùgbọ́n òun náà ronú, ń bò tún padà jáde, ó ronú, ó padà wọlé pé ẹ gba owó fàdákà yín nítorí pé kí ni, ẹ̀mí òun dáhùn lẹ́bi pé òun fẹ́ fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, torí pé kí ni, Jésù ò tẹ̀nà ìjìyà tẹ́ ẹ fẹ́ fún yìí. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, talent tó ń rojọ́ mi fún ibi, ṣùgbọ́n tí ibi ò yé ayé mi, tí ìjìyà ìdálẹ́bi ibi ò yé ayé mi. Mọ́mì, torí a ti ń dá ẹlòmíràn lẹ́bi lọ́wọ́lọ́wọ́ ní tí ò mọ̀dí tó sì ń jẹ ìyà rẹ̀. Ẹ jẹ́ sọ fọ́lọ́run ni, ẹ̀rí ẹjọ́ ibi tí ìyàwó tó lọ rò léyìn lórí ní fámìlì rẹ̀. Mọ́mì, ẹ̀rí ẹjọ́ ìkà tí ọkọ yín lọ rò lórí fámìlì rẹ̀, ẹ̀rí agbára ogun àti ọ̀tá tí àwọn fámìlì ọkọ ń gbé sí yín lọ́wọ́lọ́wọ́. Àǹtí mi, ṣé ẹ̀rí ọ̀rọ̀ ibi, ọ̀rọ̀ ìkà èyí tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún ara wọn tí wọ́n sì fi ń kórìíra wa lọ́wọ́ ni? Bí Júdásì náà ṣe sọ nìyí, bí wọ́n ṣe sọ lé Júdásì lọ́wọ́ tóun náà sì gbà láàyè, tí èṣù bo ọkàn rẹ̀, tí òjì ó gbọ́, tóun náà wá wò pé ohun tó kàn ní láti jẹ́ kí ni, ìtẹ́ ò jẹ́ ọwọ́ ọ̀tún fún láti fà á lílẹ̀ nítorí ọrọ̀ ayé òun kan kò lè dúró náà. Ó padà bínú lọ pokùnso ni, ó padà ṣe kí ni, ó padà bínú lọ pokùnso nítorí pé kí ni, owó yìí gan òun gan bínú tún padà dá sílẹ̀ ni. Kódà Bíbélì fi yé wa pé kódà kò mú hóró kan níbẹ̀, bí wọ́n ṣe dì í fún náà ló tún ṣe gbé padà wá. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára,
ta lẹni tí ń rojọ́ mi fún ibi ṣùgbọ́n tí wọn ò rojọ́ rẹ̀ fún ìkà kankan ṣùgbọ́n ọ̀rọ̀ ìkà láti fi ṣe mí lọ́sẹ̀ láti fi ba ayé mi jẹ́ ló ń rò káàkiri ọ̀rọ̀ ìkà láti fi hàn mí léèmọ̀ láti fi ba iṣẹ́ mi jẹ́ láti fi ba ibùjókòó mi jẹ́ ìlú ló sọ káàkiri láti fi ba ayé mi jẹ́ ọlọ́run má jẹ̀mú dójú tì í ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá dójú tì í gbogbo ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ ìkà tó sọ lẹ́nu rẹ̀ láti fi ba ìrìn àjò ayé mi jẹ́ yìí ọlọ́run dójú tì pẹ̀lú gbogbo agbára rẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù gbogbo ẹni tí wọn ò lépa rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi gbogbo ẹni tẹ́ ẹ̀ lépa rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé yín fún ibi gbogbo ẹni tẹ́ ẹ̀ rojọ́ rẹ̀ fún ìkà ṣùgbọ́n tó ń rojọ́ yín fún ìkà láti fi ṣe yín lọ́ṣẹ́ tàbí fi ṣe yín ní ìjàmbá tó ń rojọ́ ìkà ní ẹnu rẹ̀ láti fi ba iṣẹ́ yín jẹ́ lónìí ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò dá lẹ́bi mọ́mì ẹ gbàgbọ́ mọ́ ọlọ́run yóò dá lẹ́bi gbogbo agbára rẹ̀ tó ń lò láti fi ba ayé yín jẹ́ yẹn gbogbo ètè èké àti ọ̀rọ̀ ẹ̀gàn àti ọ̀rọ̀ ìkà tó sọ lẹ́nu rẹ̀ láti fi ba ògo yín jẹ́ pé ògo yín ò ní tàn lónìí ní orúkọ jésù olúwa yóò dá lẹ́bi gbogbo ọ̀rọ̀ ìkà tó sọ láti má bá ìrìn àjò yín débi ìṣológo yẹn láti lè má bá ìrìn àjò yín débi tó wù yín tẹ́ ẹ fẹ́ kó dé yẹn ní orúkọ jésù olúwa yóò dojú tì í gbogbo tó fi ń ṣagbára gbogbo ọ̀rọ̀ ìkà rẹ̀ tí máa sọ kí láti bá yín jẹ́ ní orúkọ jésù òun ni yóò padà dẹni ẹ̀sín mo ní bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù gbogbo ojú ọkàn tó ń wò mí yẹn gbogbo ènìyàn ibi tó ń lépa ayé yín fún ìdààmú àbí fún fòró kan mọ́mì dáàdì mo ní yóò gbèrè tìjú gbogbo ọ̀rọ̀ ìkà ètí ọkọ lọ sọ fún àwọn fámìlì rẹ̀ ṣùgbọ́n tó wá wò ó pé ọ̀rọ̀ ìkà àbí ìsáré kiri kan ní láti fi ba ayé yín jẹ́ tàbí láti fi bo ògo yín jẹ́ ní ìlú tí ẹ wà ní orílẹ̀-èdè tí ẹ wà ní ìletò àti ibùgbé tí ẹ wà yẹn ṣùgbọ́n tí àwọn náà gbọ́ ọ̀rọ̀ ọdún yín tí wọ́n kàn ṣèdájọ́ àánú ara wọn táwọn náà sáré kiri lórí ọ̀rọ̀ yín ní orúkọ jésù wọ́n gbèrè tìjú mọ́mì mo ní wọ́n gbèrè tìjú dádì ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ ọ̀tá ètí ìyàwó sọ fún àwọn fámìlì rẹ̀ yẹn tí wọ́n wá fi ń lépa yín káàkiri tí wọ́n fi ń sọ̀rọ̀ ìbànújẹ́ sí ìrìn àjò ayé yín mọ́mì dádì ní orúkọ jésù ọlọ́run yóò gbé yín lékè dádì gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n ń sọ nípasẹ̀ ayé yín tó yá wọ́n fi wá ń ba ìrìn àjò ayé yín jẹ́ tó jẹ́ pé tó yẹ ká tètè ṣe wọn ò jẹ́ tètè ṣe ọlọ́run májẹ̀mú yóò já ayé yín gbà dádì ẹ fò fáyọ̀ ìrìn àjò yín yóò padà ní ògónú kò ní padà ní ẹ̀gàn mọ́ gbogbo aṣọ ẹ̀gàn tí wọ́n rò pé àwọn ti sún kangi àwọn ti ba ayé ẹ̀jẹ̀ yẹn lónìí ní orúkọ jésù olúwa yóò já ayé yín gbà kó lọ́wọ́ wọn ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin ọlọ́run jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ̀mí ọlọ́run ká sáré ṣiṣẹ́ kan dádì mọ́mì mi ẹ̀mí ọlọ́run ká sáré ṣiṣẹ́ kan a ó fọwọ́ kan aṣọ tí a wọ̀ sí ara wa yẹn ẹ sọ fún ọlọ́run aṣọ ẹ̀gàn tí ayé ń wò wo ayé mi yìí aṣọ ẹ̀gàn tí ayé ń wò wo ayé mi tí wọ́n máa ń wò tó máa sọ pé aṣọ ẹ̀gàn ni èmi ò mọ ẹ̀gàn ti yín ṣùgbọ́n tó ti dàbí ìbárakú aṣọ sínú ayé yín ẹ̀yin lẹ́fọ̀ọ́ kan aṣọ ara yín aṣọ ẹ̀gàn ayé mi ọlọ́run bá mi fàyà kó fi náà sí ẹgbẹ̀dúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú aṣọ ẹ̀gàn nú ayé yín ọlọ́run májẹ̀mú olúwa kó fàyà kó fi náà sí gbogbo aṣọ ìtìjú èyí tí ayé máa ń gbé wò ènìyàn èyí tí wọ́n fi máa ń mọ̀yàn pé lágbájá ló wọ aṣọ ẹ̀gàn ní orúkọ jésù olúwa kó fàyà kó fi mọ́mì dáàdì aṣọ ẹ̀gàn nú ayé yín olúwa yóò fàyà lónìí ọba tó pọ̀ ní ipá àti olúwa kó fa aṣọ ẹ̀gàn ayé yín ya aṣọ ìtìjú tí wọ́n ti mọ̀mọ́ yín yẹn lónìí ní orúkọ jésù ya kó daṣọ ògo dáàdì mo ní yóò di aṣọ ògo ẹ gbàgbọ́ ọ̀run aṣọ di aṣọ ògo aṣọ ìtìjú nú ayé yín yẹn èyí tẹ́ ẹ fi ń wò bóyá ẹgbẹ́ mọ ẹ̀bágbàmú yẹn lónìí ní orúkọ jésù olúwa yóò sọ di aṣọ ògo aṣọ ìgbọ́ràn olúwa kì í ṣe aṣọ wíwọ̀ ọrùn ni mò ń sọ nípa rẹ̀ àgọ́ ara lẹ wọ aṣọ yẹn sí mo fi ní ká fọwọ́ ka aṣọ yín ó ní tẹ́ ẹ̀ ń rò nínú àgọ́ ara yín tẹ́yìn náà mọ̀ pé ẹ̀gàn ni ṣùgbọ́n torí pé ẹ gbé aṣọ wọ ara yín ni mo fi ní ká fọwọ́ ka aṣọ ara yín ẹ̀gàn tó ń bẹ nínú ayé yín yẹn tẹ́ ẹ̀ fẹ́ mọ́
èmi ò mọ ẹ̀gàn tí yín, ẹ̀yin lẹ mọ̀ ọ́. Torí ẹ̀ mo fi ní kẹ́ ẹ dákọ̀ ẹ̀gàn yẹn wípé aṣọ ẹ̀gàn ni wọ́n ti mọ̀ yín kọ́lọ́run kó fàya. Bí ẹ ṣe wá gbàdúrà yìí mọ́mì, aṣọ ẹ̀gàn tara yín gangan ni àìní ibùjókòó yẹn. Bẹ́ẹ̀ ni mo wí, aṣọ ẹ̀gàn ara yín yẹn ni àìní ibùjókòó. Ṣùgbọ́n tí àwọn èèyàn ti mọ̀ wípé lágbájá ò ní ibùjókòó, sọ́jà go sọ́jà kọ̀ọ̀mù ni máa ń wá sí inú ilé rẹ̀. Láti òní lọ ní orúkọ Jésù gbogbo aṣọ ẹ̀gàn yìí Olúwa yóò fàya lónìí. Mọ́mì, dádì, ìhà tiyín gangan Ọlọ́run yóò pè wá fún yín. Àǹtí mi, ẹ ó rí ìhà tiyín nítorí aṣọ ẹ̀gàn yẹn náà ní àìní ibùjókòó yín. Ọlọ́run májẹ̀mú yóò pa ẹ̀gàn yẹn rẹ́. Ẹ ó ní ibùjókòó tiyín. Adé orí tiyín gangan Ọlọ́run yóò rán sí yín. Ẹ ò ní ṣì mú mọ́. Mo lẹ́ẹ̀ ní ṣì mú mọ́. Ẹsẹ̀ tẹ́ ẹ ti gbé síwájú yẹn ní orúkọ Jésù Olúwa yóò wẹ̀ yín nù kúrò níbẹ̀. Gbogbo aṣọ ẹ̀gàn yẹn ní orúkọ Jésù yóò di aṣọ ògo. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Dádì kan ló ń wò mí yìí. Wọ́n ní aṣọ ẹ̀gàn tàwọn ni wípé àwọn ti lè máa bọ́bìnrin lò tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe fún àwọn mọ́. Ẹ sọ fún Ọlọ́run. Mọ́mì, lórúkọ Jésù gbogbo ibi tí ọwọ́ yẹn bá ti ń wá Ọlọ́run yóò dá padà síbẹ̀. Dádì, ọwọ́ tí ọ̀tá fi ba ilé ayé yín yẹn jẹ́ ní orúkọ Jésù wọn gbèrè tìjú. Líle bá obìnrin lò yẹn ní orúkọ Jésù Ọlọ́run yóò dá ògo yẹn padà fún yín. Ọwọ́ kan ló da omi yẹn ló dàánù ṣùgbọ́n ọwọ́ kan lè túnbọ̀ pọn omi síbẹ̀ padà. Dádì, lónìí ní orúkọ Jésù ògo ayé yín tí ayé ti dànù, ògo ayé yín tí wọ́n ti pò mọ́ yẹ̀rì yẹn, lónìí ní orúkọ Jésù ó yá Ọlọ́run májẹ̀mú ó yá kó tún omi yẹn pọn. Ọba àwọn ọba mo ní kó tún omi yẹn pọn. Lónìí ní orúkọ Jésù gbogbo ohun tó ti sọnù nínú àgọ́ ara yín Olúwa kó dá padà. Ilé ọmọ tí wọ́n ní òsì níbẹ̀ yẹn Ọlọ́run lè fi síbẹ̀. Ilé ọmọ yẹn ní orúkọ Jésù Olúwa kó dá padà. Lónìí ní orúkọ Jésù Olúwa yóò dá padà. Ọlẹ̀ yóò sì sọ nínú yín. Inú yín yóò yẹ fóyún. Lórúkọ Jésù ẹ̀yin yóò sì yẹ fún ọmọ. Ohun tí wọ́n ní òní ṣe yẹn ntọ́lọ́run lè ṣe ni. Mọ́mì, lórúkọ Jésù ọlẹ̀ yóò sọ nínú yín. Ẹ ò ní ìgbàgbọ́. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ Ọlọ́run gbọ́ pẹ̀lú mi pé lórúkọ Jésù ọlẹ̀ yóò sọ nínú yín. Ìyí tí dókítà confirm pé ò sí bí Ọlọ́run lè fi síbẹ̀. Ṣe bọ́lọ́run ni. Kì í ṣe lọ́rùn ẹran ara bíi tiwa yìí. Ọba tó pọ̀ ní ipá àti agbára ni. Ohun tí ayé ní kò lè ṣe tí dókítà ní ò lè ṣe yẹn lórúkọ Jésù Olúwa yóò tún ṣe. Àgọ́ ara yín yẹn ní orúkọ Jésù yóò gba ìtúnṣe. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Dádì sọ pé àìlérìn yẹn náà ni. Ẹ fọgbọ́n dìde dúró níbi tí ẹ wà yẹn. Ẹ dìde dúró ní ìwọ̀nba díẹ̀ tí ẹ lóore ọ̀fẹ́. Ẹ máa sọ fún Ọlọ́run kẹ́ máa mì orókún méjèèjì náà. Orókún méjèèjì tó ń gbọ̀n yẹn ó yẹ máa mì. Dádì, mọ́mì, gbogbo àìlérìn yẹn ní orúkọ Jésù ó yá kó di asán lónìí. Ọba tó pọ̀ ní ipá àti agbára yá wọ inú egungun ara yẹn lọ. Inú ẹsẹ̀ tí wọ́n ń gbọ̀n yẹn ní orúkọ Jésù mi ò fẹ́ kó gbọ̀n mọ́. Ọlọ́run májẹ̀mú ó yá kó wọ inú ẹsẹ̀ náà lọ. Ọba tó pọ̀ ní ipá àti ó yá kó tún iṣẹ́ ẹsẹ̀ yẹn ṣe. Ọyẹ́ egungun ẹsẹ̀ yóò yá gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní wákàtí ọ̀wọ̀ gbogbo ohun tó ti sọnù níbẹ̀ Ọlọ́run kó jí padà. Gbogbo ohun tó ti kú lọ́jọ́ tó ti pẹ́ ó yá sọ jí padà. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn. Débi pé wàá ṣe èké ẹsẹ̀ yìí ní orúkọ Jésù Olúwa kó tún àgọ́ ẹsẹ̀ yẹn ṣe. Dádì, mọ́mì, ní orúkọ Jésù ẹ ò ní fi àìsàn lọ ilé ayé yín. Gbogbo ọwọ́ ẹsẹ̀ gbígbọ̀n yẹn ní orúkọ Jésù mo ní yóò dáwọ́ dúró. Lórúkọ Ọlọ́run àlàyé ó yá lọ dáwọ́ dúró. Gbogbo àìlérìn àìléṣe ní orúkọ Jésù gbogbo ogun àìsàn yẹn tó wà nínú ẹsẹ̀ yìí ní orúkọ Jésù Olúwa kó tún ṣe. Mọ́mì, dádì, ní orúkọ Jésù Olúwa yóò tún ṣe. Àgọ́ ara yín ò ní jẹ́ ibùgbé àìsàn. Ẹ ó fi àlàáfíà lọ ilé ayé yín. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà yẹn kù méjì péré ká tó lọ ṣiṣẹ́ omi. Ẹ já sọ fún Ọlọ́run.
brọ́dà kan ló ń wò mí yìí, wọ́n ní ogun orí fífọ́ ni ti àwọn, táwọn ò bá lògùn àwọn èlé sùn, ẹ gbọ́wọ́lé orí yẹn lórúkọ Jésù. gbogbo ogun ẹ̀fọ́rí torí fífọ́ bá ti ń pọ̀ jù wàhálà ń bọ̀ nìyẹn, ní orúkọ Jésù ẹ̀ ní fi wàhálà lólé ayé yín, orí yín ò ní dàrú. gbogbo ọwọ́ orí fífọ́ yẹn ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú kó gbé ọwọ́ rẹ̀ lé. brọ́dà ní orúkọ Jésù, sísà mi, gbogbo ogun ẹ̀fọ́rí nínú orí yẹn ní orúkọ Jésù ó yá kó di ìfibú. orí ẹ̀fọ́ tó máa ń fọ́ yín ní gbogbo ìgbà yín ní orúkọ Jésù Olúwa kó fọ́ dànù, ọwọ́ Ọlọ́run kó mí sí i, orí fọ́ yẹn kó dópin lónìí. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. àdúrà kan tó kù rèé, máa fún ọmọ tó ṣèpàlẹ̀ yẹn tọ́lọ́run lè rọ̀ fún yín ni. mọ́mì, ohun tí Ọlọ́run lè rọ̀ fún yín ni. ẹ̀yin lẹ́ẹ̀dì ní ọ̀gànjọ́ òru ní ìjọ́ kan, ẹ gbọ́ ara yín, kẹ́ ẹ gbọ́ sí bí Ọlọ́run ṣe dá yín. ẹ ké pe Ọlọ́run, Ọlọ́run gbà mí lọ́wọ́ ọmọ tó ṣe ìdààmú yìí, lọ́wọ́ ọmọ tó ń dà mí láàmú, tó ń fòró mi yìí. lórúkọ Jésù Olúwa kó wọ inú ayé rẹ̀, kó lọ́run kó tún àgọ́ ara rẹ̀ ṣe. bọ́lọ́run ṣe dá yín náà ni kó ṣe kí ni, kẹ́ ẹ ṣe bá Ọlọ́run sọ̀rọ̀ ní orí okun yín. mọ́mì, dádì, ọmọ yẹn yóò sì gbọ́, ṣùgbọ́n ní ọ̀sán ẹja sọ fún Ọlọ́run, ẹ dárúkọ ọmọ yẹn, ẹ máa dárúkọ rẹ̀, ẹ sọ fún Ọlọ́run, ọmọ mi tí mò ń dárúkọ rẹ̀ yìí, èyí tó ń wà tí ò tẹ́mi lọ́rùn, tó rìnrìn tí ò tẹ́mi lọ́rùn yìí, Ọlọ́run tó ní ọkàn bá tó ní ti ìjòyè, Ọlọ́run kó rọ ọmọ yìí, gbogbo ẹ̀mí agídí àti àìgbọ́ràn yìí ní orúkọ Jésù ó yá kó kúrò nínú ayé rẹ̀. gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ọmọ tẹ́ ẹ ní ògbọ́ràn yẹn, èyí tẹ́ ẹ dárúkọ rẹ̀ yẹn, Ọlọ́run o, ìwọ náà mọ ìgbà tí wọ́n ń dárúkọ ọmọ yìí, ó fetí gbọ́ ní ìgbà náà. Ọlọ́run májẹ̀mú, mo fẹ́ kó rán ọ̀rọ̀ rẹ láti ẹnu rẹ sí inú etí rẹ̀, pé kó bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu ní wákàtí ọ̀wọ̀ yìí. gbogbo àìlè ìgbọ́ràn, ẹ̀mí agídí ọkàn nínú ayé ọmọ tí wọ́n ń dárúkọ yìí, ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú, ẹ̀mí kan ni, odidi ẹ̀mí ni pẹ̀lú. gbogbo ẹ̀mí náà bó ti wù kó tóbi tó nínú ayé ọmọ tí màmá ń dárúkọ yìí, nínú ayé ọmọ tí bàbá ń dárúkọ yìí, gbogbo odidi ẹ̀mí náà tó ń bọ́ ọmọ yẹn bá rìn ìrìn àjò kiri, ní orúkọ Jésù ó yá kó fi ayé rẹ̀ sílẹ̀. lórúkọ Jésù ó yá fi ayé rẹ̀ sílẹ̀. lórúkọ Jésù ó yá fi ayé rẹ̀ sílẹ̀. láti òní ní orúkọ Jésù, ẹ̀mí tí máa tọ́ ọmọ ní ìtọ́ gidi, ní orúkọ Jésù ó yá kó wọ inú ayé rẹ̀. ìwọ ọmọ, ìgbọ́ ọ̀rọ̀ Olúwa láti ẹnu mi sínú etí rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run májẹ̀mú, màmá àti bàbá rẹ̀ ló sọ yìí, wọ́n láwọn ò fẹ́ ìwà ìpálẹ̀ tó ń wù mọ́, ní orúkọ Jésù ó yá kó fi ayé rẹ̀ sílẹ̀. Ọlọ́run kó rọ̀ ọ́, ọmọ rẹ̀ ló jẹ́, olú ọmọ ló sì jẹ́ pẹ̀lú. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. dádì ẹ má bínú, mami ẹ má bínú, ẹ jẹ́ ká sáré tún gbàdúrà yìí. nígbà tí ògo ọmọ ẹ̀ bá bẹ̀rẹ̀ sí tàn, gbogbo ẹ̀mí tí máa ṣe ọmọ lórí, tí máa pọ̀ ọmọ dànù mọ́ òbí ẹ̀ lọ́wọ́, mọ́jọ ráyè nínú ayé ọmọ yẹn, gbàdúrà fún bẹ́ẹ̀. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. nígbà tí ògo ọmọ náà bá tàn, nígbà tí ìràwọ̀ rẹ̀ bá bú jáde, gbogbo ẹ̀mí tí máa pin ọmọ, tí máa pọ̀ ọmọ dànù mọ́ òbí ẹ̀ lọ́wọ́, lórí ọmọ tẹ́ ẹ̀ ń dárúkọ yẹn, wọ́n má pa mọ́ yín lọ́wọ́. lórúkọ Jésù ò ní pa mẹ́mí náà lọ́wọ́. Ọlọ́run májẹ̀mú yóò wọnú ẹ̀. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú lórí ọ̀rọ̀ ọmọ náà, ọba àwọn ọba ó yá kó fàṣẹ dá wa lóhùn. akọ̀mọ́ ti ìkàlẹ̀ yóò yá fàṣẹ dá wa lóhùn. elétí gbẹ́bẹ̀ gbára yóò yá fi àṣẹ dá wa lóhùn. gbogbo wàhálà ìdààmú nínú ìrìn àjò ọmọ náà ní orúkọ Jésù yá kó dasán. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹ já lọ tún gbàdúrà yìí, ẹ já lọ gbàdúrà mẹ́ta ẹ̀ka tó lọ sínú iṣẹ́ tómi. ẹ já lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹ já fi Nàìjíríà lé Ọlọ́run lọ́wọ́. Jerusalem tàwa tá wà bẹ́ẹ̀ ni wọ́n ń kí Nàìjíríà mẹ́yìn náà. dáàdì mọ́mì, wọ́n ń kí Nàìjíríà mẹ́yìn náà. gbogbo àwọn tá a bá ń fẹ́ ìrẹ̀ Jerusalem, àwa náà ó ṣe rere ni. ẹ jẹ́ sáré gbàdúrà mẹ́ta yìí. Ọlọ́run rìn kọjá ní ọ̀túnla, Ọlọ́run rìn kọjá lẹ́yìn ọ̀túnla. Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ, gbàdúrà fún bẹ́ẹ̀. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù lórí ọ̀rọ̀ Nàìjíríà. Olúwa rìn kọjá, bàbá rìn kọjá, ọmọ rìn kọjá, ẹ̀mọ́ rìn kọjá. àfẹ́ ìtàjẹ̀sílẹ̀, àfẹ́ rògbòdìyàn ní ọ̀túnla, lẹ́yìn ọ̀túnla, títí dìgbà tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán.
ọlọ́run májẹ̀mú olúwa jẹ́ kó tipasẹ̀ rẹ wá wàhálà ìdààmú yá mú kó lójú ọ̀nà ó yá jẹ́ kí nàìjíríà kó tùbà jẹ́ kó tùṣẹ́ ọlọ́run ràn wá lọ́wọ́ débẹ̀ ṣàánú fún wa a ó yìn ọ́ a ó gbé ọ̀gá jésù olúwa wa àmín 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 lórúkọ jésù lẹ́ẹ̀kan sí nínú méjì tó kù ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run gbogbo ìfẹ́ tí ó ti ọkàn ọlọ́run wá ó ní kó jí ó jọba ìfẹ́ ti ọlọ́run alààyè tí ó ti ọ̀dọ̀ rẹ wá ó ní kó jí ó jọba ní nàìjíríà gbàdúrà fún bẹ́ẹ̀ orúkọ jésù agbára jésù agbára jésù gbogbo ohun tí ó ti ìfẹ́ ọkàn rẹ wá ọlọ́run májẹ̀mú ó ní kó jí ó jọba gbogbo ohun tí ó ti ìfẹ́ ọkàn rẹ wá ọba àwọn ọba ó ní ojú ó jọba ọlọ́run májẹ̀mú àfẹ́ ìtàjẹ̀sílẹ̀ àfẹ́ rògbòdìyàn gbogbo ẹni tí ó ti pàṣẹ rẹ wá ó ní kó jí ó jọba ọlọ́run ràn wá lọ́wọ́ débẹ̀ ó yá ṣàánú fún wa a ó yìn ọ́ a ó gbé ọ̀gá jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ̀rí kan tó kù nínú àdúrà yẹn á bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ní lórí ọ̀rọ̀ nàìjíríà yẹn nítorí pé kíni láìsí ẹ̀ṣẹ̀ kò sí ìjìyà kankan tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó ti wà lọ́wọ́ nàìjíríà tó lè mú wàhálà àti ìdààmú wá ní ọ̀túnla àti títí láéláé ọlọ́run májẹ̀mú kó dáríjì wá ìtàjẹ̀sílẹ̀ wàhálà ìdààmú àfẹ́ ọlọ́run kó jẹ́wọ́ orúkọ rẹ gbàdúrà fún bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú dáríjì wá tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó lé lọ́wọ́ fìyà jẹ nàìjíríà ní ọjọ́ ọ̀túnla àbí lẹ́yìn rẹ̀ náà ọlọ́run mú wa kó nú ẹ̀ṣẹ̀ náà pèsè ẹni rẹ̀ kó nú ayé wa mú ẹ̀ṣẹ̀ kó lórí nàìjíríà ká lè yàn títí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù jerúsálẹ́mù ti wà nìyẹn gbogbo ìránṣẹ́ ọlọ́run bí kálukú ṣe ń gbà nìyẹn fún lórúkọ jésù ọlọ́run á rìn kọjá á wà lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ tẹ́tẹ́ lọ nínú àdúrà méje kan ká tó lọ ṣiṣẹ́ tómi àdúrà kìíní rèé ẹ jẹ́ sọ fún ọlọ́run ràn mí lọ́wọ́ aláàánú kan ṣoṣo tó jẹ́ ẹgbẹgbẹ̀rún èèyàn lọ ó yára sórí iṣẹ́ mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run gbé láàánú dìde aláàánú kan ṣoṣo tó jẹ́ ẹgbẹgbẹ̀rún èèyàn lọ ó yá ràn sínú ayé mi bàbá kó ràn sínú ayé yín mọ́mì dáàdì yóò ràn sínú ayé yín aláàánú kan ṣoṣo tó jẹ́ ẹgbẹgbẹ̀rún èèyàn lọ lórúkọ jésù olúwa yóò ràn sórí iṣẹ́ yín ọ̀nà yín yóò là jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà kẹjá lọ sọ fún ọlọ́run aláàánú ẹ̀ tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì nínú èyí tí ò lè ní àtakò nínú tí ò lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀gàn torí ayé máa fi ọ̀rọ̀ ẹ̀gàn ba ayé ènìyàn jẹ́ ní aláàánú kan ṣoṣo tí ò ní máa gbọ́ ẹ̀gàn tí ò ní máa gbọ́ ètè ènìyàn ṣùgbọ́n tọ́lọ́run ó tìkára rẹ̀ kojú rẹ̀ sí mi láti ṣe mí lóore láti lè ràn mí lọ láti lè mú iléeṣẹ́ yìí di gíga lórúkọ jésù olúwa kó rán sí iléeṣẹ́ yìí gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú aláàánú kan ṣoṣo tó jẹ́ ẹgbẹ̀rún ènìyàn lọ èyí tó lè mú iléeṣẹ́ di gíga èyí tó lè mú iléeṣẹ́ di gbòòrò ńlá ní orúkọ jésù èyí tí ò ní ẹ̀gàn tí ò ní ète èyí tí ò ní ìka ẹ̀tàn ní ẹnu láti lè fa iléeṣẹ́ débi gíga iléeṣẹ́ yìí ní orúkọ jésù mo ní yóò gbòòrò mọ́mì dáàdì iléeṣẹ́ yìí yóò gbòòrò aláàánú tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọ́mítì olúwa yóò ràn sínú ayé yín ẹ ó yìn ọlọ́run jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà kẹtàlá lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa má yẹn ni bíi tìmí kókó àdúrà ní dáàdì mọ́mì mi kókó àdúrà ní tẹ́ni bí bá ń bẹ ní ìhà èèyàn èyí tètè dìde èyí tètè lọ́bì kankan èyí ó kàn mọ́ yí bí omi adágún ní ojú kan náà bẹ́yẹn bá ti kú òní ọ̀tún èyí ó tún rìnrìn èyí ó tún bá rẹ̀ lọ́ọ̀tún tó yẹ kéèyàn kó ti lọ́bi tó jìnnà dáadáa ní ti rere bẹ náwó ọlọ́run ó fi sínú ayé fún wa ní ṣùgbọ́n ìkà ènìyàn yìí kọ́ olúwa má yẹn ìkà ènìyàn tì mí má yẹn ìkà ènìyàn ti ayé mi mú ìkà ènìyàn àti ètè ènìyàn kúrò nínú ìyà àdáyé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù olúwa mú ìkà àti ètè ènìyàn kúrò lórí ìrìn àjò ayé mi ìkà ènìyàn alẹ́ ètè ènìyàn ní orúkọ jésù olúwa yóò mú kúrò nínú ayé yín gbogbo ìkà àti elétè ènìyàn olúwa yóò mú kúrò nínú ìrìn àjò ayé yín dádì mọ́mì elétè ìkà ènìyàn ní orúkọ jésù olúwa ò ní ìyàn tì yín gbogbo ibi tó wù kó wà lórí ìrìn àjò iléeṣẹ́ yẹn ní orúkọ jésù yóò gbèrè tìjú ní tọ́lọ́run yóò mú yín tayọ jùlọ ẹ ó yìn ọlọ́run jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà kẹrin á lọ sọ fún ọlọ́run olúwa sún mi síwájú má jẹ́ wà ní ipò kan náà mọ́ 2019 la wà yìí ẹ̀rí òní tún lọ ọjọ́ kẹrìnlá nínú ẹ̀ oṣù lẹ́ẹ̀ná tó ti ń lọ́nu
Ọlọ́run sún ayé mi síwájú. Ipò ojú kan náà ti sú mi ó tó gẹ́. Ó yá sún mi síwájú, má jẹ́ wà ní ipò kan náà mọ́, gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Olúwa kó sún ayé yín síwájú. Ipò kan náà tẹ́ wà yẹn ti tó gẹ́. 2019 rèé, ògo tuntun tí Ọlọ́run èlò rí ń bẹ lọ́wọ́ rẹ̀. Olúwa kó fi lé yín lọ́wọ́. Mọ́mì dáàdì, Olúwa yóò fi lé yín lọ́wọ́. Bàbá kó bá mi fi lé yín lọ́wọ́, kó jogún ẹ̀ fún yín, kọ́kàn yín lè bà balẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà karùn-ún á lọ sọ fún Ọlọ́run. Gbogbo ẹni tó lè lóun ó fi mí hàn débi ikú òjijì ó ti pa mí. Olúwa mọ̀ yàn tì mí. Tí bá ń bẹ ní ìhà mi, Olúwa, ọ̀tá tí ò ní ṣe é parí, ó yá fi sáàrin wa. Ìjà tí ò ní ṣe é yanjú, ó yá fi sáàrin wa. Gbogbo ẹnikẹ́ni tí èṣù àbí èkènìyàn lè yàn tì mí láti lè sọ pé òun ó bá ayé mi dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò láti lè pin ẹ̀mí mi ni. Ṣé Jésù òkú wà pé Júdásì ẹni tó lè ba ayé òun jẹ́ ni? Òun ló tún máa ń mú rìn, ló tún máa ń ṣe kíni, ló máa ń jẹ́ igbákejì rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun náà ló padà fi Jésù hàn. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, gbogbo èkènìyàn tó lè lóun ó ba ayé mi dé tàbí fa ikú òjijì wọnú ayé mi. Tá a bá jẹ́ pé ọ̀rẹ́ ni wá, ṣùgbọ́n tẹ́mi ò mọ̀ pé ọ̀tá ni. Ìjà tí ò ní ṣe padà yá fi sáàrin wa, gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú o. Gbogbo èkènìyàn tó lè lóun ó máa rojọ́ yín fún ibi tàbí tó lè lóun ó fa ayé yín débi tí ikú òjijì ó ti wá. Ní orúkọ Jésù, ìjà tí ò ní ṣe parí, Olúwa kó fi sáàrin yín. Mọ́mì dáàdì, Olúwa yóò fi sáàrin yín. Ọ̀tá ní ọ̀bà yín ṣe débi pé yóò fi ayé yín sílẹ̀. Ìyà ọwọ́ ikú òjijì rẹ̀ tó ń mú kiri yẹn yóò fi para rẹ̀ ni. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kẹfà rí á lọ sọ fún Ọlọ́run. Bá ti sún síwájú jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni brọ́dà, ó yẹ kẹ́ ẹ ti sún síwájú jù báyìí lọ. Gbogbo ẹ̀mí afẹ́jú ẹni sùn fún ìkà. Ọwọ́ kan ni o, yẹ nìkan ni. Ṣùgbọ́n ẹ̀mí afinisùn ni tó ń fa ayé yẹn sùn káàkiri. Ẹ bá ti rọ́nà lọ jù báyìí lọ. Gbogbo ẹ̀mí afinisùn tó ń fẹjọ́ mi sùn káàkiri, ṣùgbọ́n tí wọn ò lépa rẹ̀ tó wá farasin. Ìmí máa farasin tá ò ní mójútó ẹ̀. Gbogbo ẹ̀mí afinisùn tó ń fẹjọ́ mi sùn káàkiri, tó ń fa ayé yẹn sùn káàkiri, ṣùgbọ́n tó farasin, Ọlọ́run tú àṣírí rẹ̀. Ó yá jí ó gbèrè tì lórí ìrìn àjò ayé mi. Jésù Olúwa wa, ó yá gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo ẹ̀mí afinisùn tó ń fẹjọ́ sùn káàkiri láti lè fa ikú òjijì wọnú ayé yín. Mọ́mì dáàdì, ní orúkọ Jésù yóò gbèrè tìjú. Gbogbo ẹ̀mí afinisùn láti fi bá ayé yín jẹ́ yẹn yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ni. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kan tó kù rèé ká tó lọ ṣiṣẹ́ omi yẹn. Ọlọ́run má jẹ̀mú, má jẹ́ wà ní ipò kan náà mọ́. Àwọn tó ń kọ́lé ń kọ́ lọ́wọ́ o, dáàdì mọ́mì. Àwọn tó ṣe kíni, àwọn tó ń kọ́lé ń kọ́ ilé lọ́wọ́. Àwọn tó dẹ̀ ra mọ́tò tuntun rà á. Ohun rere yà ayé tiyín náà. Ohun rere yà ayé yín. Ẹ lọ sọ fún Ọlọ́run, ohun rere tó bá má jẹ̀mú ayé mi dá. Mọ́mì dáàdì, ohun rere tó bá má jẹ̀mú ayé mi dá. Ọlọ́run jẹ́ tètè kankan ṣe. Ọlọ́run fa ayé yín dá má jẹ̀mú. Ẹ rí, ẹ̀mí afinisùn kan ló ba ìrìn àjò yẹn jẹ́. Ohun rere tó Ọlọ́run bá ayé yín dá yẹn, Ọlọ́run kó tètè mú ẹsẹ̀ yín lé ọ̀nà yẹn. Ní kánmọ́nkíá, ìrere tó Ọlọ́run bá ayé yín dá yẹn, ó yá kó tètè dá ẹsẹ̀ yín lé, gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ohun rere tí Ọlọ́run bá ayé yín dá. Mọ́mì dáàdì, èyí tí Ọlọ́run bá ayé yín dá ẹ̀ tí ì ṣe ní tòótọ́, ṣùgbọ́n lórúkọ Jésù ẹ ò dá wọlé. Kóṣù yìí gan, kọ́dún yìí, kọ́dún yìí tó lọ, ní orúkọ Jésù. Ohun rere tó yẹ ayé yín yẹn, ní orúkọ Jésù ẹ ó ṣe é. Gbogbo ẹ̀mí afinisùn àbí àmọ́ mọ́nítì ògo ayé ẹni, èyí tí ò jẹ́ tètè kankan ṣe, tí ò jẹ́ tètè débi ìṣeré náà, ní orúkọ Jésù ó yá kó dẹ̀yìn nínú ayé yín. Oore tí ayé yín fẹ̀yìn, ní orúkọ Jésù ó yá kó dá ọwọ́ yín lé. Mọ́mì dáàdì, ẹ ó tètè débi ògo yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Gbogbo ojú àtọkàn tó ń wò mí, gbogbo ohun rere tí Ọlọ́run bá ayé yín dá, má jẹ̀mú ohun rere tí Ọlọ́run bá yín dá, tó bá ayé yín dá. Ṣùgbọ́n tá a bá rí agbára kan tó pẹ̀rẹ̀ ní alágbára ti ayé tàbí alágbára tinú ayé tí a wà yìí, tó lóun ò ní jẹ́ ká tètè débẹ̀, ní orúkọ Jésù Olúwa yóò gbàgbára lọ́wọ́ ẹ̀. Má jẹ̀mú rere tọ́lọ́run bá ayé yín dá yẹn, lórúkọ Jésù ẹ ó ṣe é. Mọ́mì dáàdì brọ́dà sísítà mo lẹ́ máa ṣe é. Bá
ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo májẹ̀mú ibi lórí ìrìn àjò ayé yín ní orúkọ Jésù ó ti dẹ̀yìn lọ́nú ayé yín. Májẹ̀mú rere tí Ọlọ́run bá ayé yín dá ó yá yóò tẹ̀ yín lọ́wọ́, ògo yín yóò tẹ̀ yín lọ́wọ́ torí ẹ fò fáyọ̀. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. À ń lọ ṣíṣí omi náà nìyẹn. Ṣé a ti ṣí omi wa? Ó yẹ jẹ́ ká fọwọ́ kàn án, ẹ jẹ́ ká fọwọ́, ẹ jẹ́ ká ṣẹ̀ sí ẹnu. Nígbà tá a ṣe omi yẹn tẹ́lẹ̀ á rí i pé inú wa dùn. Ọlọ́run dùn mí nínú lórí ìrìn àjò ayé mi. Omi tí mo gbé lọ́wọ́ yìí mo mú nínú ẹ̀ ní tòótọ́, mo sì rí pé ìtura bá ayé mi. Mo fẹ́ kí ìtura kó bá ayé iléeṣẹ́ mi. Ọlọ́run jẹ́ kí ìtura kó bá iléeṣẹ́ mi. Iléeṣẹ́ la máa kọ́kọ́ gbàdúrà fún ní òní. Bí mo ṣe mú mi, mo rí pé ara tù mí. Mo fẹ́ kí ìtura kó bá iléeṣẹ́ mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Olúwa kó jẹ́ kí ìtura kó bá iléeṣẹ́ yín. Iléeṣẹ́ yín tẹ̀rù kó ti ń dá yẹn ní orúkọ Jésù, ìtura yóò bá. Gbogbo ọwọ́ tó wà níbẹ̀ tó ń dá wàhálà sílẹ̀ tí ò jẹ́ kí ohun rere kó tibẹ̀ jáde yẹn ní orúkọ Jésù yóò gbèrè tìjú. Ohun rere yóò wù nínú iléeṣẹ́ yín. Mọ́mì ọkàn yín yóò balẹ̀ torí pé ẹ̀yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A ó fi omi ìwọ̀n gbogbo inú iléeṣẹ́ yẹn lórúkọ Jésù. A ó rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A ó gbàdúrà fún àwọn tó ní ogun àìsàn kan tàbí ìkejì. Ogun àìsàn ẹ̀yin náà sọ ẹ ní inú rírun, inú dídùn. Ẹ jẹ́ gbàdúrà. Inú tí ò yẹ fónú, mẹ́tẹ̀ẹ̀ta lórí inú ni. Ẹ jẹ́ gbàdúrà. Orí omi tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí, gbogbo ohun tó fa rògbòdìyàn nínú inú mi tó jẹ́ pé inú rírun ṣá, wàhálà ìdààmú ló ṣẹlẹ̀ ní inú yín. Mọ́mì, inú yín máa gbóná. Mọ́mì, inú yín ò yẹ fóyún. Ọ̀lẹ yóò sọ ní inú yẹn. Ọlọ́run yóò fomi ìtúnṣe. Ilé ọmọ yẹn yóò gbọmọ dúró. Ẹ jẹ́ sọ fọ́lọ́run lórí inú mi. Ẹ gbọ́wọ́lé inú yẹn dẹ̀ gbọ́wọ́ kan lé omi. Ẹ sọ fún Ọlọ́run, omi tí ẹ gbé lọ́wọ́ yìí lórí ẹ̀sán tó ń dààmú inú yín lẹ fẹ́ gbàdúrà lé lórí. Gbogbo ogun ẹ̀sán tí ò jẹ́ kọ́mọ kó wù níbẹ̀, kọ́lọ́run kó bá wí ní wákàtí wọ́n gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Inú yín yóò gbọ́ ọ̀rọ̀ Olúwa. In tí ò fi yẹ fóyún yẹn ní orúkọ Jésù, mo ní yóò yẹ fóyún. Mọ́mì, yóò yẹ fóyún. Gbogbo inú tó gbóná, gbogbo inú tó ń gbóná yẹn, gbogbo inú tó máa ń dùn yín tó máa ń run yín yẹn, gbogbo inú tí ní ìsinmi yẹn, lónìí ní orúkọ Jésù ó yá kó gba ìtura. Inú ìgbọ́ ọ̀rọ̀ Olúwa bí wọ́n ṣe gbọ́wọ́ lé ọyẹ. Inú ìgbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wẹ́. Gbogbo tí ṣe ọwọ́ wàhálà lórí inú yín yẹn ní orúkọ Jésù ó yá kó di àwátì bẹ́ẹ̀. Mọ́mì, inú ò ní dùn yín mọ́, yóò sì yẹ fún oyún. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kẹta rẹ̀ lórí ọmọ ni. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára lórí ọmọ tẹ́ ẹ ní ògbọ́nà mọ́ yẹn. Ẹ jẹ́ ẹ̀yin lẹ́mọ̀ mọ́ mi yìí nígbà ní òsì nítòsí yín. Ẹ mọ̀ mú bí ẹ bá jẹ́ pé wà nítòsí, ẹ máa fi kún omi, ẹ máa fún mu. Ọlọ́run yóò rọ̀ ọ́, Ọlọ́run yóò rọ̀ ọ́, kò ní yọ ọmọ kọ́mọ lórúkọ Jésù. Olú ọmọ ni ó sì jẹ́. Ẹ jẹ́ sọ fọ́lọ́run lórí tọmọ tẹ́ ẹ fẹ́ gbàdúrà lé lórí ní tiyín. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ọmọ yín tẹ́ ẹ ní ògbọ́ràn yẹn, Ọlọ́run wọ inú rẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá ṣe ń mu omi lórúkọ rẹ̀ kó máa dà nínú rẹ̀ torí ẹ fẹ́ kọ́lọ́run kó rọ̀ fún yín. Gbogbo ẹ̀mí ẹgbẹ́kẹ́gbẹ́ ìwàkiwà tó ń wù yẹn, ẹ fẹ́ kó wù mọ́. Ọlọ́run má jẹ̀mú yá kó mú ọwọ́ ibi yẹn kó nu ayé rẹ̀. Gbogbo ọwọ́ ìka odidi ẹ̀mí ni, ṣùgbọ́n ọ̀tá àti ìkàdílé ni wọ́n tà fún. Ègún ìran ni, ègún ìran ilé baba ni. Lórúkọ Jésù Ọlọ́run yóò sì ṣí wọn lọ́wọ́ ṣẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yẹn. Ẹ̀ ní jẹ̀bi. Mọ́mì múlẹ̀ ẹ̀ ní jẹ̀bi. Dádì ẹ̀ ní jẹ̀bi. Ọlọ́run má jẹ̀mú yá wọnú omi lọ. Tó bá ti mú omi lórí ọ̀rọ̀ orúkọ ọmọ yẹn, lórúkọ Jésù Ọlọ́run kó rọ ọmọ náà. Gbogbo ẹ̀mí agídí àti ìwàkiwà tó ń bẹ lọ́wọ́ ẹ̀ yẹn, ó yẹ kí wọ́n dọ̀tá ara wọn. Ó yẹ kó gbọ́dọ̀ sí òbí ẹ̀ lẹ́nu. Mọ́mì yóò gbọ́dọ̀ sí lẹ́nu. Ọmọ náà ò dé ìyá rẹ̀. Ikú ò ní pamọ́ yín lọ́wọ́. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà yìí ẹ jẹ́ ká sáré gbà. Àdúrà yẹn ti pé mẹ́ta, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ní ká sáré gba àdúrà yìí. Brọ́dà láwọn ń pò yẹn bá sì ń ṣe wọ́n máa ń gbà wọn sí ń gbà wọn sọ́hùn. Gbogbo wọn tiẹ̀ ti gbà wọn kò sí nǹkan kan mọ́. Wọ́n ti ta gbogbo ilẹ̀, ta gbogbo nǹkan ni wọ́n ti fi ṣe. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, bó bá wù yín lọ nítòótọ́ ẹ gbá orí yín mú ni dádì. Brọ́dà mi gbá orí ẹ̀ mú. Sísẹ̀ ẹ gbá orí yẹn mú. Ọlọ́run má jẹ̀mú. Ìlú òyìnbó ń wù mí lọ.
ìlú òyìnbó ń wù mí lọ wọn bọ́ títí ẹ ń bẹ ní Nàìjíríà ìwé ẹ̀gá tó mú káwọn ọmọ máa sá Ọlọ́run má jẹ̀mú ìlú òyìnbó tó ń wù yín lọ Olúwa kó mú yín débẹ̀ kẹ́ ẹ má bọ̀ sọ́wọ́ àwọn ẹlẹ́tàn máa gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù brother sister mi ẹ ní bọ́ sọ́wọ́ ẹlẹ́tàn mọ́ tó wù yín ṣe yẹn Ọlọ́run ó jẹ́ kẹ́lẹ́dà yín náà rọ mọ́ orí yín ó gbọ́rọ̀ Olúwa lọ́sàn-án yìí orí yín kó lọ ọ̀nà fún yín ẹlẹ́dà yín kó gbàánú dìde kó gbólóore dìde fún yín ọkàn yín kó balẹ̀ ẹ ní bọ́wọ́ ọ̀tá mọ́ ẹ ní bọ́wọ́ ọ̀kà mọ́ ẹ ní bọ́wọ́ àwọn tó mọ̀ gbowó lọ́wọ́ yín tí wọ́n ní ṣe fún yín mọ́ ọkàn yín yóò balẹ̀ àánú yóò dìde fún yín ṣáde gbogbo tó ti lọ yẹn Ọlọ́run á dá padà fún yín Ọlọ́run á lànà fún yín ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù lórí ọ̀rọ̀ mi àti brother tí wọ́n àti sister tí wọ́n láǹfẹ́ lọ lóyìnbó yẹn Ọlọ́run má jẹ̀mú kó fi àṣẹ dá yín lò ọwọ́ ọ̀tá tó ń bẹ lójú ọ̀nà pẹ̀ ní débẹ̀ yẹn tó fi mọ́nítà àti ìṣerere yẹn ní orúkọ Jésù ọwọ́ náà kò gbẹ dànù kọ́lọ́run kó finá sí i gbogbo ojú tó ń wò mí tó gbogbo ọkàn tó ń wò mí èyí tẹ́ ń ṣàmì yẹn gbogbo wa tó mọ́nítọ̀ ìrìn àjò ayé yín gbogbo ojú tó mọ́nítọ̀ ìrìn àjò ayé yín tó lẹ́ẹ̀ní rọ́nà lọ ní orúkọ Jésù lọ kó bùfọ́jú lù wọ́n gbogbo agbára tí wọ́n lò lórí ayé yín ó yá kí wọ́n gbèrè tìjú bẹ́ẹ̀ ni wọ́n gbèrè tìjú ni torí ọmọ ọlọ́lá ọmọ aládé ni yín lórúkọ Jésù ẹ ó sì di adé ìyè yẹn ẹ ó sì lọ́lá yẹn ọ̀tá ò ní lágbára lórí ayé yín ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù wọ́n ní báyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún counseling ẹ lè fẹ́ bá ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ JP ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 070 57 84 23 11 ohun Olúwa náà rèé láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú èyí tó wá láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ JP lórúkọ Jésù ò ní gbèrè tìjú ní ìjọ mẹ́jọ àti èmi tó láti wà pé a ti di ìbò Nàìjíríà tán ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ò ní dòkú wọn ò ní fi ẹ̀jẹ̀ wa ṣe àtẹ̀gùn débi oore àwa láàlò ìṣẹ̀dá ayé wa wọn ò ní fi ẹ̀jẹ̀ wa ṣe àtẹ̀gùn débi ọlá àwa láàlò ayé wa lórúkọ Jésù ọ̀tọ̀ ní lágbára lórí ayé wa ọkàn ayé ó sì balẹ̀ tó rá yìn Ọlọ́run nínú ayé wa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwọn sáàmù tá a máa ń lò fún gbígba àdúrà ó yá fún ibi iṣẹ́ wa fún ilé wa tàbí tí a bá fẹ́ sùn ẹ já lọ wo ìwé orin Dáfídì 54 orin Dáfídì 54 ìwé sáàmù nìjẹ́ orin Dáfídì 54 1 to 6 ẹ jẹ́ ká máa lò ó dára ká máa fi gba àdúrà lórúkọ Jésù a ò ní gbèrè tìjú a ní dẹni ìtanu o ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú á ti sọ ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí fún etí àti ọkàn tó ń wò wá lórúkọ Jésù gbogbo etí tó gbọ́ ọkàn tó gbọ́ ní orúkọ Jésù ó yá jẹ́ kí wọ́n ṣe rere gbogbo ẹ̀mí tó máa ń fa ní lọ síbi ikú tó lè fa ikú òjijì wọnú ayé wa ní orúkọ Jésù kó mọ̀ ṣe ráyè ń bẹ̀ Ọlọ́run májẹ̀mú gbogbo ojú àtọkàn tó ń wò wá ní orúkọ Olúwa kó dì wọ́n mú àti pọ̀rọ̀ tọ̀sán yìí ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ò ní dòkú wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa a ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àti ọkàn tó ń wò wá láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ lórúkọ Jésù a ò ní dé ẹni ìtanù a ti dúpẹ́ lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK ti Nàìjíríà náà láti ń sọ̀rọ̀ ń bí lórúkọ Jésù Olúwa yóò dì yín mú màmá tó níbẹ̀ àti bàbá tó níbẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò dì yín mú Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín ọba àwọn ọba yóò dì yín mú iléeṣẹ́ yìí ò ní di títì pa lórúkọ Ọlọ́run àlàyé ògo iléeṣẹ́ yìí yóò tọ̀ títí dòpin ayé yín ni ẹ̀yin náà wà rí ẹ̀mí gígùn àti àlàáfíà tó péye láti fi lo ayé yín torí ẹni kí ohun Olúwa kó máa tẹ̀síwájú ayé yín náà kó lọ síbi gíga ayé yín kó ní ìtẹ̀síwájú ayọ̀ oore kó di ayé yín oore kó sì tẹ̀ yín lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò a gbé òṣùbà fún yín torí pé ẹ jẹ́ kí ohun Olúwa kó máa lọ síwájú lórúkọ Jésù ayé yín náà ní ṣe dádúró fún ẹnikẹ́ni a dúpẹ́ ní ọwọ́ yín àti ti Nàìjíríà àti ti UK Olúwa yóò dì yín mú ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ní gbèrè tìjú àní dẹni ìtanù ní ìjọ mẹ́jọ a ó tún péjú a tún gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run
yóò sì tún ṣe iyebíye inú ayé wa ó dijọ́ mẹ́jọ ó dàbọ̀.